Dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn, àwa dúpẹ́ agbẹ́yìnga fún àánú àtọ́jú rere tí a rí gbà láti rí ọjọ́bọ̀ òmíràn nínú oṣù ìkẹsàn-án. Àdúpẹ́ nítorí pé owó ọmọ ìtẹ̀síwájú ìgbéga yóò bọ̀ wá fún wa ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn kan ni a fẹ́ gbọ́ yìí, ní orúkọ Jésù yóò ṣe ayé àti ọkàn wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà o, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ, èní ọjọ́bọ̀ ọjọ́ 11 oṣù ìkẹsàn-án. Àkòrí tí a ó gbéyẹ̀wò lẹ́ni sọ wípé ojú ẹ̀mí rẹ apá kìíní, ojú ẹ̀mí apá kìíní. A mú àkọ́sórí wa nínú ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 17. Hébérù orí 11 ẹsẹ̀ 17. Nípa ìgbàgbọ́ ni a kọ Íjíbítì ní àìbẹ̀rù ìbínú ọba, nítorí ó dúró ṣinṣin bí ẹni tí ó rí ẹni àìrí. Nígbà tí a mú Bíbélì kíkà wá nínú ìwé àwọn ọba kejì orí 2 ẹsẹ̀ 1 dé 15. Ṣùgbọ́n a ò gé pépèpé nítorí àkókò wa. Ó sì ṣe nígbà tí Olúwa fẹ́ láti fi àjàgbé Èlíjà lọ sí òkè ọ̀run, ni Èlíjà àti Èlíṣà lọ kúrò ní Gilgali. Màá lọ sí orí 9 nítorí àkókò. Èlíjà sì mú agbádá rẹ̀, ó sì lọ́lù, ó sì lu omi náà, ó sì pín wọn ní ìhà sí àti sọ́hùn. Bẹ́ẹ̀ ni àwọn méjèèjì sì kọjá ní ilẹ̀ gbígbẹ. Ó sì ṣe nígbà tí wọ́n kọjá tán, ni Èlíjà wí fún Èlíṣà pé, béèrè ohun tí èmi yóò ṣe fún ọ o, kí a tó gbà mí kúrò lọ́wọ́ rẹ o. Èlíṣà sì wí pé, èmi bẹ̀ ọ́, jẹ́ kí ìlọ́po méjì ẹ̀mí rẹ kí ó bà lé mi. Òun wí pé, ìwọ béèrè ohun tí ó ṣòro, ṣùgbọ́n bí ìwọ bá rí mi nígbà tí a bá gbà mí kúrò lọ́wọ́ rẹ, yóò rí bẹ́ẹ̀ fún ọ o, ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́, kì yóò rí bẹ́ẹ̀. Ó sì ṣe bí wọ́n ti ń lọ, tí wọ́n ń sọ̀rọ̀, sì kíyèsí kẹ̀kẹ́ iná àti ẹṣin iná sì la àárín àwọn méjèèjì. Èlíjà sì bá àjàgòkè lọ sí ọ̀run. Èlíṣà sì rí, ó sì kígbe, bàbá mi, kẹ̀kẹ́ Ísírẹ́lì àti ẹṣin rẹ̀. Òun kò sì rí i mọ́ o. Ó sì já aṣọ ara rẹ̀ mú, ó sì fàya sí méjì. Ó sì mú agbádá Èlíjà tí ó bọ́ lọ́wọ́ rẹ̀, ó sì padà sẹ́yìn, ó sì dúró ní bèbè Jọ́dánì. Ó sì mú agbádá Èlíjà tí ó bọ́ lọ́wọ́ rẹ̀, ó sì lu omi náà. Ó sì wí pé, níbo ni Olúwa Ọlọ́run Èlíjà wà? Nígbà tí òun pẹ̀lú sì lu omi náà, wọ́n sì pínyà sí àti sọ́hùn. Èlíṣà sì ré kọjá. Àwọn wòlíì tí ó wà ní Jẹ́ríkò ní ìhà kejì rí, wọ́n wí pé, ẹ̀mí Èlíjà ti bà lé Èlíṣà o. Wọ́n sì wá ìpàdé rẹ̀, wọ́n sì tẹ ara wọn ba sílẹ̀ ní iwájú rẹ̀. Wáyé tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Ní ọjọ́ méjì sẹ́yìn, mo ti jíròrò méjì nínú irúfẹ́ ojú tí ènìyàn ní, ojú ti ara àti ojú ti inú. Lónìí màá jíròrò ojú kẹta, ojú ẹ̀mí. Ojú ẹ̀mí rẹ ó fún ọ ní agbára láti rí ohun tí kò ṣeé rí. Ó sì ṣe nígbà tí wọ́n ré kọjá tán, ni Èlíjà wí fún Èlíṣà pé, béèrè ohun tí èmi yóò fi fún ọ o, kí a tó gbà mí kúrò lọ́wọ́ rẹ. Èlíṣà sì wí pé, èmi bẹ̀ ọ́, jẹ́ kí ìlọ́po méjì ẹ̀mí rẹ kí ó bà lé mi. Òun sì wí pé, ìwọ béèrè ohun tó ṣòro, ṣùgbọ́n bí ìwọ bá rí mi nígbà tí a bá gbà mí kúrò lọ́dọ̀ rẹ, yóò rí bẹ́ẹ̀ fún ọ, ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́, kì yóò rí bẹ́ẹ̀. Ìwé àwọn ọba kejì orí 2 ẹsẹ̀ 9 dé 10. Nínú ẹsẹ̀ Bíbélì òkè yìí, Èlíṣà béèrè fún ìlọ́po méjì ẹ̀mí Èlíjà. Èlíjà dáhùn, a ó mú ìbéèrè rẹ ṣẹ o, bí o bá rí mi nígbà tí a bá gbà mí kúrò lọ́dọ̀ rẹ. Ohun tí ó sọ ní pàtó ni pé, tí ojú ẹ̀mí rẹ bá lè là láti rí ohun tí kò ṣeé rí, ìwọ yóò gba ohun tí o béèrè fún. Nígbà tí kẹ̀kẹ́ iná sọ̀kalẹ̀ láti ọ̀run, Èlíṣà rí wọn, ó sì kígbe, bàbá mi, kẹ̀kẹ́ Ísírẹ́lì àwọn ẹlẹ́ṣin rẹ̀. Ìwé ọba kejì orí 2 ẹsẹ̀ 12. Ọlọ́run gbọ́dọ̀ ti sọ pé, ojú ẹ̀mí rẹ là o lè gba ohun tí o fẹ́. Nígbà tí ojú ẹ̀mí rẹ bá là, àyànmọ́ rẹ náà máa là pẹ̀lú. Nínú ìwé àwọn ọba kejì orí 9 ẹsẹ̀ 15 títí dé ẹsẹ̀ 23. Àwọn ogun Síríà yí ilé Èlíṣà po. Ìránṣẹ́ rẹ̀ rí wọn, ẹ̀rù sì bà ó. Ó súré lọ sọ fún Èlíṣà nípa ọ̀rọ̀ náà. Èlíṣà sì gbàdúrà pé Ọlọ́run yóò la ojú ẹ̀mí rẹ̀. Lẹ́yìn tí ó gbàdúrà, Ọlọ́run la ojú ìránṣẹ́ náà o. Ẹni náà tí ẹ̀rù ń bà, ó ní ìgboyà nígbà tí ó lè rí ohun tí kò ṣeé fojú lásán rí. Èlíṣà sì gbàdúrà, ó wí pé, Olúwa, èmi bẹ̀ ọ́, la ojú rẹ̀ kí ó lè ríran.
Olúwa sì la ojú ọ̀dọ́mọkùnrin náà, òun sì ríran, sì wò ó, òkè ńlá kún fún ẹṣin àti àwọn kẹ̀kẹ́ iná. Ó yí Èlíṣà ká. Ìwé àwọn ọba kejì orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nígbà tí Ọlọ́run bá sí ọ lójú ẹ̀mí, ìwọ yóò lè ríran kọjá ìran tí ojú ara lè rí. Ìwọ yóò sì ní òye sí i nípa agbára àtòkèwá tí ohun tí ó lè ṣe tí ó lè tì ọ́ lẹ́yìn gẹ́gẹ́ bí Kristẹni tí Ọlọ́run bá ti ń lò ọ́ tẹ́lẹ̀. Èyí yóò túbọ̀ fi okun fún ìgbàgbọ́ rẹ, yóò sì fún ọ ní agbára láti ṣe ohun ribiribi fún ìjọba rẹ̀. Fún èyí láti ṣẹlẹ̀, o gbọ́dọ̀ di àtúnbí o. Ẹ̀mí rẹ sì gbọ́dọ̀ jẹun ju ara rẹ lọ. O lè ṣe èyí nípa gbígba àdúrà, kíka ọ̀rọ̀ Ọlọ́run, gbígba àwẹ̀, ìjọsìn kíkankíkan àti pípéjọpọ̀ pẹ̀lú àwọn onígbàgbọ́ ìyókù déédéé. Kókó àdúrà: Baba jọ̀wọ́ ṣí mi lójú ẹ̀mí kí n bàa lè mọ̀ ọ́ sí i. Ẹ̀já sọ pé bàbá mi, Ọlọ́run aláàánú mi, ṣí mi ní ojú ẹ̀mí kí n lè mọ̀ ọ́ sí i. Sí ojú ẹ̀mí mi kí n lè mọ̀ ọ́, kí n lè rí ohun ti ẹ̀mí tí ojú ara kò lè rí, tí ó ríran ju ojú ara lọ. Ṣí mi ní ojú ẹ̀mí. Ọlọ́run yóò sì ṣí wa ní ojú ẹ̀mí ní orúkọ Jésù. Àmín. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.